Africa Content TV. Mo kí gbogbo Fuji lovers káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo kí ẹ ṣé gan ẹ kú àdúrótì ó dẹ̀ kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ ń pè mí lọ́kùnrin lóbìnrin pàtàkì mo kí Chief Ọládìtì láti Àbújá ẹ ṣé gan mo dúpẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọ òun ni mo gbọ́ mo dẹ̀ kí Honorable Adésínà ní Ìbàdàn nínú Oríyọ̀lé ẹ ṣé gan gbogbo tẹ́yìn náà bá mi sọ mo gbọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè mí lọ́tún lósì gbogbo yín pátápátá ni mo kí o ẹ ṣé gan ẹ kú àdúrótì mo dẹ̀ fi àsìkò yìí kí gbogbo àwọn ọ̀gá wa pátápátá nídìí iṣẹ́ Fuji mo kí o mi lè dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan torí àkókò ẹ dákun ẹ ṣé gan mo dúpẹ́ o Ọlọ́run á bá mi dúró tì mo dẹ̀ tún fi àsìkò yìí kí gbogbo full man unity ilé aláyọ̀ ayọ̀ ni ayọ̀wọ̀ ní dìbànújẹ́ gbogbo Fuji ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa l'Amẹ́ríkà ní London mo kí ó dẹ̀ kí Prince Adésínà láti Amẹ́ríkà ẹ ṣé mo dúpẹ́ mo kí bàbá mi kan náà ní London ní ìfẹ́ dárúkọ wọn ẹ ṣé gan mo fi àsìkò sọ fún gbogbo ní Fuji pátá àti gbogbo Fuji fans pé mi ò ń ṣe ọmọ burúkú mi ò dẹ̀ ṣe ọmọ tó ń rágbàfẹ́ King Dr. Saheed Òṣùpá ní ìlérí wọn fi láéláé ọ̀rọ̀ acapella kò ṣe acapella tó wáyé kì í ṣe pé mo wá láti wá fi yájú sí ọba orin o King Dr. Saheed Òṣùpá gbogbo tí bá fi ṣe ẹ̀yọ́nú sí mi ọmọ yín ni mo jẹ́ àbúrò yín ni mo jẹ́ ọmọọṣẹ́ yín ni mo tún jẹ́ nídìí iṣẹ́ yìí ẹ má bínú gbogbo nǹkan kí nǹkan tí bá fi ṣe yìí ẹ fi mí ya Ọlọ́run mo dẹ̀ kí gbogbo Olúfimọ́ pátápátá ẹ̀ṣẹ̀ tí bá ṣe gbogbo Olúfimọ́ ẹ̀yọ́nú sí mi àti gbogbo fans gbogbo olórin pátápátá Òkìkí Bright fans club ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o èmi Òkìkí Bright mi ò kì í ṣe ọlọ́yàjú ọmọ o ẹ ṣé gan. Ó yá sáré wá wo ìtàn náà ògo Olúwa ni ògo tí mo wí ìyàntàn débi pé ó já ìtànà tó tàn náà gan ò wọlé tó kò séèyàn tó máa lóhùn òmùṣùpá tabarẹ́ni tó sọ pé òun òmùṣùpá o ẹ fi sílẹ̀ bóyá ní òjàdí rí àfàìmọ̀ bóyá nù ó lẹ̀ ló ń gbé bòjọ́ máa yé lórílẹ̀ Òṣùpá o bàbá mi King Dr. Saheed Òṣùpá ẹ má bínú sí ọmọ yín o mi ò wá láti wá disrespect yín kò dẹ̀ possible láíláí mi ò lè disrespect yín gbogbo ẹ̀yin tẹ́ bá mi sọ̀rọ̀ pátápátá káfàtà tí mi lè dárúkọ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ sọ mo dẹ̀ ti gbọ́ o mo ti múṣẹ́ o ẹ ṣé gan gbogbo ẹ̀ lólùfẹ́ mi o love you all. Bye for now. Tí o bá sẹ́yìn kò sáwà ẹ ṣé gan ikú fẹ́. Òkìkí Ọlọ́run ló ń gbé ní ìga ọmọ èèyàn kọ́ o ẹni Ọlọ́run bá bẹ́ lẹ́yìn fún kódà kò ní tọ́hún jẹ̀bi lọ́dọ̀ ẹ̀ dáadáa mọ̀ o àrè náà máa dá ẹni tí ó bá mọ̀ tó bá lọ ṣàfarawé ẹ̀ ibi òun kò lè lọ kó forí ṣe fọrùn ṣe kódà kó rojọ́ àrè ẹ̀bi ló máa jẹ́ abáníṣe lọ́lọ́run mi bàbá ló lè bá níṣe Òkìkí èmi ò lọ́nà méjì o tójú iṣẹ́ Fuji lọ kọ́lọ́hún jẹ́ kó sọ mí gbogbo ẹ̀ olólùfẹ́ mi kárí ayé kọ́lọ́hún ọba kó wà lẹ́yìn gbogbo wa ẹni Ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún kó jẹ̀bi o kọ́lọ́hún máa jẹ àjẹ̀bi ayé o ẹ ṣé gan.